Aláròyé máa wí o. Thompson já ọ̀kadà ọlọ́kadà gbà l'Ákúrẹ́, Àdó-Èkìtì lọ́wọ́ ti tẹ̀ ẹ́. Àwọn afurasí adigunjalè méjì kan, Ìdòwú Thompson àti Henry Nwoke, lọ́wọ́ pálábá wọn ségi pẹ̀lú bí ọwọ́ àwọn agbófinró ṣe tẹ̀ wọ́n láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí lẹ́yìn tí wọ́n digun ja ọlọ́kadà kan lólè. Nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, Àbáyọ̀mí Jímọ̀ fi síta lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 11 oṣù kínní ọdún yìí ló ti ṣàlàyé pé ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo láwọn afurasí méjèèjì ń gbé, níbẹ̀ sì ni wọ́n ti ń pa gbogbo ìtú burúkú tó lòdì sófin tó wà lọ́wọ́ wọn fáwọn ọlọ́kadà. Ó ní ṣe ni wọ́n máa ń díbọ́n bí èrò tó fẹ́ wọ ọ̀kadà tí wọn yóò sì dá ọlọ́kadà tí wọ́n bá fẹ́ ṣe lọ́ṣẹ́ dúró pé kó gbé àwọn lọ síbi kan tí wọ́n mọ̀ wípé èrò kì í fi bẹ́ẹ̀ pọ̀ níbẹ̀. Ó ní tí wọ́n bá ti ń dé ọ̀hún ni wọn yóò fa nǹkan ìjà wọn yọ tí wọn yóò sì ṣe bẹ́ẹ̀ ṣe ẹni ọ̀hún léṣe kí wọ́n tó jí ọ̀kadà rẹ̀ gbé sá lọ. Nǹkan bíi aago 5:30 ìdájí ọjọ́ 19 oṣù kejìlá ọdún tó kọjá ni Thompson àti Henry tó jáde láti ṣọṣẹ́ bí ìṣe wọn. Wọ́n dá ọlọ́kadà yìí dúró lójú ọ̀nà hospital nílùú Àkúrẹ́ tí wọ́n sì ní kó gbé àwọn lọ sí ibì kan tí wọ́n ń pè ní ẹ́sítéètì HOB. Bí ọlọ́kadà yìí ṣe dé ọ̀hún tó sì ń retí kí wọ́n fún òun lówó iṣẹ́, àáké làwọn afurasí ọ̀daràn yìí fàyọ sí èyí tí wọ́n fi ṣá bí ìkókó. Lẹ́yìn èyí ni wọ́n já ọ̀kadà rẹ̀ gbà tí wọ́n sì sá kúrò níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú ìrètí wípé ẹni tí àwọn kọlù ti kú. Ọlọ́kadà yìí gbìyànjú tó fi rápálá jáde síbi táwọn èèyàn wà tí wọ́n sì ràn án lọ́wọ́ láti fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn agbófinró létí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, láìpẹ́ yìí lọ́wọ́ padà tẹ Thompson nílùú Àdó-Èkìtì tó gbé ọ̀kadà ọlọ́kadà tí òun àti ọ̀rẹ́ rẹ̀ jí gbé sá lọ. Kò sì pẹ́ rárá tó fi ṣàtọ́nà àwọn ọlọ́pàá wá sílùú Àkúrẹ́ níbi tí wọ́n ti rí ẹnìkejì rẹ̀ mú. Àbáyọ̀mí ní ọlọ́kadà tí wọ́n ṣe léṣe ṣì wà lọ́sibítù tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ó ní àwọn afurasí adigunjalè tọ́wọ́ tẹ̀ ṣì wà lọ́dọ̀ àwọn náà tí àwọn ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ó wáá fi kún wípé ní kété tí ìwádìí bá parí làwọn yóò fojú wọn balẹ̀ ẹjọ́. Olúṣèyẹ Ìyíadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.